Aláròyé máa wí o. Níbi tí baálé ilé yìí ti ń jí bàtà àwọn olùjọ́sìn kó ní mọ́ṣáláṣí ni wọ́n ti mú un. Inú àhámọ́ àwọn agbófinró agbègbè Hadejia nípínlẹ̀ Jigawa ni àfúrásì ọ̀daràn kan tí wọ́n láwọn kò ní dárúkọ rẹ̀ síta nítorí tí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ wà. Ó ń ran àwọn agbófinró lọ́wọ́ nínú ìwádìí wọn nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó máa ń lọ káàkiri ìlú náà láti jí bàtà táwọn olùjọ́sìn tí wọ́n bá ń kírun lọ́wọ́ ní àwọn mọ́ṣáláṣí jímọ̀ gbogbo bá bọ́ sílẹ̀ kó. Aláròyé gbọ́ wípé ó ti pẹ́ díẹ̀ táwọn ará ìlú náà ti ń wá ẹni tó máa ń wá jí bàtà wọn lásìkò tí wọ́n bá ń kírun lọ́wọ́. Nígbà tó di ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù kẹrin ọdún yìí ní ọwọ́ pálábá rẹ̀ ségi tí wọ́n sì gbà mú ní mọ́ṣáláṣí jímọ̀ ńlá kan tó wà lójúnà márosẹ̀ májè nílùú Hadejia nípínlẹ̀ Jigawa. Ṣé kò kúkú mọ̀ wípé wọ́n ń ṣọ́ òun bó ṣe dé sínú ọgbà mọ́ṣáláṣí ọ̀hún tó wo ọ̀tún tó wo òsì tí kò sì rí ẹnì kankan nítòsí rẹ̀ tí àwọn olùjọ́sìn mọ́ṣáláṣí ọ̀hún sì ń kírun lọ́wọ́ ló bá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó ń kó bàtà àwọn tí wọ́n ń kírun lọ́wọ́ náà ni wọ́n bá gbà mú. Màálùú tó gbẹ̀yìn sọ́dọ̀ Fúlàní darandaran kò jìyà tó nítorí pé ṣe ni àwọn tí àfúrásì ọ̀daràn náà ti dá lóró tẹ́lẹ̀ dáwọ́ jọ lù ú bàjẹ́ kó tó di wípé wọ́n fà á lé àwọn agbófinró agbègbè náà lọ́wọ́ pé kí wọ́n máa bá a ṣẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọ̀gbẹ́ni Muhammed Sani Yusuf tóun náà jẹ́ ọ̀kan lára àwọn olùjọ́sìn mọ́ṣáláṣí náà lásìkò tí ọwọ́ tẹ àfúrásì ọ̀daràn ọ̀hún sọ wípé kì í ṣe òní ni wọ́n ti ń wá a. Ó ní ó pẹ́ tí ó ti máa lọ káàkiri ìlú náà tí yóò sì máa jí bàtà táwọn olùjọ́sìn bá bọ́ sẹ́nu ọ̀nà lọ kó tó di wípé wọ́n kírun tán. Nígbà tí ìwà pálapàla náà pọ̀ sí i tó jẹ́ wípé ṣe làwọn tí wọ́n wá kírun máa ń lọ sílé láì wọ bàtà lẹ́sẹ̀ láì kìí ṣe ọmọ ìjọ sẹ̀lẹ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dọdẹ rẹ̀ kó tó di wípé ọwọ́ padà tẹ̀ ẹ́ láìpẹ́ yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.